àwa ní wípé ẹ̀yà kan àbí ká ní ẹnìkan kò lè dá bí ọmọ tó bá ṣe ní ìdílé ìyá ló máa ní ìdílé bàbá. Irùngbọ̀n kí bàbá ẹ̀ ti kú tàbí kí ìyá ẹ̀ ti kú, ẹbí ìyá máa wà, ẹbí bàbá máa wà. Kí ló dé tó jẹ́ pé àwọn interviewer yẹn ọ̀dọ̀ ẹgbẹ́ kan lọ́lọ́, wọn ò yà sí ẹgbẹ́ kan, ọ̀dọ̀ ìyá ni wọ́n gbà, wọn ò yà ní ọ̀dọ̀ bàbá. Ẹ má jẹ́ kájọ sùn síbi kan náà, kájọ yọrí síbi kan náà. Látìgbà tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìyá Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ ìyá Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ àbúrò Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n tí wọ́n á béèrè lọ́wọ́ àbúrò ìyá tó jọkùnrin. Kí ló dé tí wọ́n lọ béèrè lọ́wọ́ bàbá? Mo wá fojú nù wò pé kó má jẹ́ pé wọ́n ti lọ ẹgẹ́, kó má jẹ́ pé bóyá wọ́n ti lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá, nǹkan tí bàbá sọ ń bẹ̀ kò ṣeé gbé sórí ayélujára. Ẹ̀yin èèyàn wa, ẹni tó ṣe ń táfíù fún ìyá Destiny Boy yẹn tí ò ya ọ̀dọ̀ àwọn bàbá Destiny Boy, torí wípé ẹ̀yin Yorùbá, ẹ̀yin àgbàlagbà ẹ máa ní bàbá ló lọ́mọ, kí ló dé yẹ pọ̀dọ̀ ìyá ni ó gbà. Nínú interview tó ṣe fún ìyá ń sọ wípé òun ti lọ káàkiri, even gan lára ọba Ẹdú ti sọ wípé ọmọ òun o nǹkan dúdú ò bá lára mu, ṣé nǹkan funfun ni ọba Ẹdú ń lò fún? Ẹ̀yin agbófinró ẹ bá wa kí sì sọ̀rọ̀ yìí o, ṣé nǹkan funfun ni aláwo oníṣègùn ló fẹ́ lò fún? Ṣé kìí ṣe pé nǹkan dúdú náà ni ó fẹ́ lò fún? Torí pé ìyá ti sọ ní interview yẹn pé ó sọ wípé nǹkan dúdú ò bá ọmọ òun lára mu. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀ yín pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa comment, kẹsì bá wa share àwọn fọ́nrán wa yìí. Ojú tẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa, lórí ikú Destiny Boy, òun ni ó gbé wọn wá ní òní láti wá sọ̀rọ̀ nípa ẹ̀, torí àwọn nǹkan tí ó ti fi yíra lọ́tún àti lósì, ká lè yànnàná ẹ̀ àti pé ká lè pinra wa ṣàkíyèsí pé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí, ìjẹ́ ṣé kò ní nǹkan báyìí nínú, ìjẹ́ ṣé kò ní nǹkan báyìí nínú. Ní ọ̀sán òní, mo jókòó ní ọ́fíìsì ọ̀dọ̀ mi, èmi àti àwọn akin ẹlẹ́gbẹ́ mi àjọ wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú Destiny Boy. Mo wá sọ̀rọ̀ fún wọn, mo ní ẹ jẹ́ ká dúró o, kíní kan ṣókùnkùn sí mi nítorí wípé ọjọ́ kejì tí Destiny Boy ti kú ní àwọn kan ti lọ gbé kámẹ́rà tó ti gbé lọ síwájú ìyá Destiny Boy. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yẹn gangan bí interviewer yẹn bí ó ṣe ń béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ìyá Destiny Boy, òun ló wá jẹ́ kí n reason dáadáa lọ́sàn yìí pé ẹ jẹ́ ká wò, ẹni tó bá ní làákàyè, ẹni tó bá ní òye á mọ̀ wípé ó ń béèrè ọ̀rọ̀ yẹn kó lè fi yọ ọ̀rọ̀ yẹn kúrò lọ́rùn ọba Ẹdú. Kí ló jẹ́ kí n ronú lọ́bẹ̀ ni wípé ọjọ́ kejì, ọjọ́ tí Destiny Boy tó kú, ló ti lọ gbé kámẹ́rà lọ síwájú ìyá Destiny Boy, tí ìyá Destiny Boy ń tẹnumọ́ pé kó má lọ òkú ọmọ òun mọ́ ọba Ẹdú lọ́rùn, accepted. Lọ́jọ́ yẹn náà bí ọjọ́ kejì, wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àbúrò Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n Destiny Boy, wọ́n tún wá béèrè lọ́wọ́ àbúrò ìyá Destiny Boy. Ṣùgbọ́n nígbà tájọ́ wá ń sọ̀rọ̀, àwa ní wípé ẹ̀yà kan àbí ká ní ẹnìkan kò lè dá bí ọmọ tó bá ṣe ní ìdílé ìyá ló máa ní ìdílé bàbá. Irùngbọ̀n kí bàbá ẹ̀ ti kú tàbí kí ìyá ẹ̀ ti kú,
ẹbí ìyá máa wà ẹbí bàbá máa wà. Kí ló dé tó jẹ́ pé àwọn interviewer yẹn ọ̀dọ̀ ẹgbẹ́ kan lọ́lọ́ wọn ò yà sí ẹgbẹ́ kan, ọ̀dọ̀ ìyá ni wọ́n gbà wọn ò yà ní ọ̀dọ̀ bàbá. Tàbí tó bá jẹ́ pé òkè tí bàbá tó bá ti fẹ́ bọkùnrin jẹ́ jù kọ́ lè bè lọ́wọ́ àwọn ẹbí bàbá mi. Àwọn ẹbí bàbá mi aṣàmọ̀ nǹkan tí ó ń ṣe ọmọ ẹ̀gbọ́n wọn tàbí ọmọ àbúrò wọn. Òun ni mo ṣe wá jáde wá pé ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ kájọ sùn síbì kan náà kájọ yọrí síbì kan náà. Látìgbà tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìyá Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ ìyá Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ àbúrò Destiny Boy, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n tí wọ́n á béèrè lọ́wọ́ àbúrò ìyá tó jọkùnrin. Kí ló dé tí wọ́n lọ béèrè lọ́wọ́ bàbá? Kí ló dé tó lọ béèrè lọ́wọ́ ẹbí bàbá kankan? Mo wá fojú nù wò pé kó má jẹ́ pé wọ́n ti lọ ẹgẹ́ kó má jẹ́ pé bóyá wọ́n ti lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá. Nǹkan tí bàbá sọ ń bẹ̀ kò ṣeé gbé sórí ayélujára, ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó ń ṣe interview fún wọn ìyá Destiny Boy, ẹ̀gbọ́n Destiny, àbúrò Destiny àti àbúrò ìyá yẹn, báwo ni ìbáṣepọ̀ ẹni yẹn àti ọba Ẹdú? Ẹ̀yin ìwà jẹ́ ká máa rò dáadáa o, ẹ jẹ́ ká ronú dáadáa. Ẹni tó ṣe interview fún ìyá Destiny Boy, àbúrò Destiny Boy, ẹ̀gbọ́n Destiny àti àbúrò ìyá Destiny Boy tí ò ya ọ̀dọ̀ wọn bàbá Destiny Boy rárá láti lọ béèrè, tàbí tó yẹ pé ó ti lọ béèrè kò lè gbé sórí ẹ̀rọ ayélujára. Báwo ni ìbáṣepọ̀? Mo mí pé relationship wo ló wà láàrin ẹni yẹn àti ọba Ẹdú? Ẹ̀yin èèyàn wa, ẹni tó ṣe interview fún ìyá Destiny Boy yẹn tí ò ya ọ̀dọ̀ wọn bàbá Destiny Boy, torí wípé ẹ̀yin Yorùbá, ẹ̀yin àgbàlagbà ẹ máa ní bàbá ló lọ́mọ, kí ló dé yẹ pọ̀dọ̀ ìyá ni ó gbà. Ìmọ̀tẹ́jọ́ máa ń sọ̀rọ̀ ọkọ̀ wá jọ pé nǹkan kan wà behind ọ̀rọ̀ yẹn, torí pé ọ̀dọ̀ bàbá gangan ló yẹ kí interview yẹn kó pọ̀ jù. Ẹ wò ìyá ò tara, ìyá ò bara jẹ́ pé ogun náà gbòǹgbò ti lọ nínú ìdílé wọn tí wọn lè rú ẹ̀mọ́ láyé. Ẹ wò bí bàbá ṣe fara ya, ẹ wò bí ìyá ṣe sọ pé ọba Ẹdú kọ́ oore ló ṣe fọ́wọ́ nínú interview tó ṣe fún ìyá. Ìyá ń sọ wípé òun ti lọ káàkiri, even gan lára ọba Ẹdú ti sọ pé ọmọ òun o nǹkan dúdú ò bá lára mu, ṣé nǹkan funfun ni ọba Ẹdú ń lò fún? Ẹ̀yin agbófinró ẹ bá wa kí sì sọ̀rọ̀ yìí o, ṣé nǹkan funfun ni aláwo oníṣègùn ló fẹ́ lò fún? Ṣé kìí ṣe pé nǹkan dúdú náà ni ó fẹ́ lò fún? Torí pé ìyá ti sọ ní interview yẹn pé ó sọ wípé nǹkan dúdú ò bá ọmọ òun lára mu. Ṣé nǹkan funfun ni ọba Ẹdú ṣe ní ọ̀dọ̀ wọn? Relationship wo ló wà láàrin ẹni tó ń lọ ṣe interview yẹn àti ọba Ẹdú àti ìyá Destiny àtàwọn àbúrò Destiny àtẹ̀gbọ́n Destiny àti àbúrò ìyá Destiny tí òfin lè lọ ṣe fún bàbá rárá? Torí pé láti ọjọ́ kejì tí Destiny Boy ti kú ni wọ́n ti ń ṣe interview fún wọn. A ò tẹ̀ rí interview bàbá Destiny kankan níbi tí wọ́n ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá Destiny kó ti lè sọ̀rọ̀, a ò rí rárá. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé, ẹ jẹ́ ká rí sísè ọ̀rọ̀ yẹn. Ẹni tó lọ ṣe interview yẹn gangan, báwo ló ṣe jẹ́ sí ọba Ẹdú? Relationship wo ló wà láàrin wọn? Rapport wo ló wà? Báwo ló ṣe jẹ́ sí? Ṣé ó lọ ṣe ní ṣe wípé Destiny Boy kú àwọn lọ kẹ́dùn káwọn ọmọ orúkú tó pa ni, àbí ó lọ ṣe interview yẹn torí pé kórúkọ ọba Ẹdú má bàa bàjẹ́? Ẹ jẹ́ ká rí sísí, torí pé àwa a ò gbọ́dọ̀ sùn síbì kan náà ká yọrí síbì kan náà tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. A ò gbọ́dọ̀ yọrí síbì kan náà káwájọ rí ẹsẹ̀ síbì kan náà kájọ òun rárá o, torí pé tábàjọ ń wo kọ̀ọ̀kan báyìí kìnìyàn lè jẹ́ Ẹdú, ìwọ lè máa wò pé Ẹdú ni, èmi lè máa rí pé Ẹdú ni o. Èmi lè sọ fún ẹ pé nǹkan tẹ́mi ń wò yìí o igi ni, mo tẹ̀lé sọ fún ẹ pé nǹkan tẹ́mi ń wò yìí magnet ni, magnet ẹ̀yìn speaker kò ń ṣe Ẹdú, ìwọ kẹlẹ́ rí bí Ẹdú. Relationship wo ló wà láàrin ẹni tó lọ ṣe interview yẹn fún ìyá Destiny Boy àtàwọn ẹbí ìyá Destiny Boy àti ọba Ẹdú àti wọn gọgọgọgàn? Ẹyẹ yẹn wá káàkiri nílé lóko, ẹ má bàa pín fọwọ́ ìkódélé kodoko, torí pé à ń pé gbọ́n ni
àwọn àgbàlagbà ní àkínpégọ̀ ẹ ò ní gọ̀ lágbára Ọlọ́run ọba ẹ ò ní gbòkú ọmọ sí ẹrù tálábìàmọ kì í tú wọn ò ní gbé ká ẹnì kankan wa mọ́lẹ̀ o. Òkodoro ọ̀rọ̀ ní mídíà kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa ire o.